Master Sam wà ní school àná ni. Master Clyde wọ́n ní náà ni. Ó dùn mí gún. Ó dùn mí gún. Àfi olùwà náà mo wá wò. Kí ló dé táwa yẹn ní party yẹn lánàá? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ dà mí ló ti sú mi. Tí máa mú kan lé kókó all the time. Ó lè sọ fún un pé à ń lọ bí party. Àwọn ọmọ àwọn ṣe kinní kan. Ṣé mi gbọ́ pé káwọn lọ bí party kan? Kinní kan kí ló ṣẹlẹ̀? Àwọn ló máa jára ẹ̀ o, you are a big girl now. Lọ́dọ̀ dájú mi, ọmọ kékeré ni mí, kódà. Màmá wọn ti máa ń ṣe kinní. Èmi ò ní issue. Wow. Ẹni a sọ̀rọ̀ fún ọba jọgbà kó gba ohun ọmọ ẹ̀yà yìí. Master! Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Master! Our master! Master! Hope you're good. Sir, Master, check the time now. As usual now. As usual. Oh yeah, go see Master. As usual. Yeah. Okay. No problem. I'll give it to you so you know how to share it with others, okay? Thanks. Master. Share it with them. Thank you, sir. Mr. John. Good morning. Good morning. How are you doing? Fine. But kí ló dé tí àwọn ọmọ yìí tí wọ́n wọṣu wọn? I think today is their, what is it called? OFN, Operation Feed the Nation. Oh, that's true. That's true. How's everything? We are trying. All right, no problem. It is well. I'm just good. Mrs. Janet. Mo ìfẹ́ ṣe nǹkan mi ni èmi ò gbà sẹ́. Ẹ wá gbà mí Samuel. Ṣé bí bàbá tèmi ló sùn sí bí báyìí? Mo ní kó jẹ́ ká sí wọ́n sí ẹ̀gbẹ́ wọn bí báyìí. Ó sọ pé o fẹ́ gbé wọn lọ sí tẹ́, o fẹ́ lọ sọ wọ́n nù sọ. Àǹtí mi, kéèyàn ga òpè lórí mi. Gbọ́ngàn tí Samuel sọ ni, ó fẹ́ gbé bàbá tòun lọ sí tẹ́. Tó bá tẹ̀ jẹ́ kó o tiẹ̀ ní nǹkan láti ṣe níbi ojú orí bàbá ẹ̀, wàá ṣe máa sọ pé kán ṣí géètì tẹ́ fún ẹ. Ó yà mí lẹ́nu. Kí ni mo fẹ́ lọ ṣe? Kí ni mò ń wá kiri? Ẹni tó kú ti kú. Eléyìí tẹ̀ sí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ máa ń kúrò. It's just a waste. Waste ni mo. Tó bá yẹ pé ibi tí mo ti wá ní Èkó lọ́hùn, àwọn míì wọ́n sun oògùn it's just a body. Èkó lárí bí ẹ sí. Èkó lárí bí ẹ sí. Ẹ jẹ́ kí n ṣe ohun tí mo fẹ́ gbìn láì kí n gbọ́ ẹ̀kọ́ gbogbo onílé àti ìrìn nílé rẹ̀. Ní ìsìn báyìí, òun sọ fún mi ìsìn pẹ̀lú ọ̀rọ̀ bàbá tiwa náà tó ń fi Ìrọ̀ kò sọ pé bàbá tiẹ̀ ló kú ló sọ fún òun fẹ́ gbé lọ sí tẹ́. Kò sí nǹkan tó kàn pọ̀ ní bàbá tiwa. A máa wo eléyìí náà. Níbo? Inú ilé ni nàún. Okay, ẹ wo space tẹ gbà ń sìn. Ṣé ní yàrá àbí tó ń sùn lélẹ́yìí ni? A ní kò yẹ ká gbé wọn síbí, Ọlọ́run gbé wọn lọ jù sínú gbọ́ nínú tẹ́ǹgbà yẹn. Tó bá dẹ̀ fẹ́ ṣe sàrà fún bàbá ẹ̀ kó lọ sí tẹ́ kó lọ ṣe síbẹ̀. Kò sí tí sára òjì lè báyọ̀ tó bá fẹ́ ṣe fáwọn tó máa ń ṣe ìyún nǹkan mi àǹtí mi ẹ jẹ́ ká gbé wọn lọ síbẹ̀ are you with me? Ṣé ẹ wà pẹ̀lú mi? Ṣé ẹ bá sí pẹ̀lú mi? Wà á bí. Àǹtí mi ẹ fi mí lẹ̀. Ìgbà tó wá ká gidi borí bí ọ̀gbìn fáànù yìí ní sí. Nǹkan tó bá fẹ́ náà ni. Ṣé bàbá ti wá ilé? Bọ́lá bẹ́ẹ̀ wù lọ. Mẹ́ta rẹ̀ tó bẹ̀ family house ní ìbàyí. Wọ́n ìyá ẹ̀gbọ́n tó bẹ̀. Ìyá tí èmi ò sọ kò tó bẹ̀. Ọ̀ní. Ó padà wo fíìmù yẹn tán náà. Fíìmù ló ń padà wé mi o. Ó ti sọ. Ibo yẹ kí kámẹ́rà yẹn. Kìlódé. Tó ti ń fara láti gbogbo. A lọ bolú ẹ̀ sí TikTok. Àwọn ará TikTok yẹn wọ̀n dẹ̀ mọ́ láì dá. Táwọn máa láìkì nìyẹn.
Ah, babe, mo fẹ́ pàkíyèsí ẹ̀sìn kankan. Mi mọ̀ bóyá èmi ni mò ń wò bẹ́ẹ̀. Nínú ọjọ́ mẹ́ta yìí nǹkan rí bákan. Ó yánu sọ̀rọ̀ ni o. Èmi gan mo ti kọ́kọ́ fẹ́ pè. Because everything can change. Tọ̀sán ò bàtà lẹ́ẹ̀ta lé ò bàtà àárọ̀. Ó ti sú èmi gan. Well, we are situation, Abi. We are Nigeria for now. Nigeria for now. Ṣé Nigeria yìí kọ́ là ń gbé tẹ́lẹ̀? Kí ló dé tẹ́yìn èèyàn tán máa ń conclude pé Nigeria? Èmi rò pé Nigeria ni owó. Wọ́n náà ṣàwọn bí kí mi ṣe rí. Mi fẹ́ yà o. Èyí tó tọrọ ọdún ni. Eléyìí àríwá ìtẹ́lẹ̀ ó wà ní. Tó bá lè ti ṣe tó fẹ́ ṣe àtúwàdà. Ọlọ́run tètè bá wọlé dànù. Ẹ ṣá máa jẹ àdákẹ́ àdúrà. Torí Yorùbá ní ó ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀lì. Aṣáájọ ń ṣe devotion mi pé ìlú mi. Aṣọ wọn bóyá ẹ̀dẹ̀ tí máa ń ṣe wòye yín ta. Ilé àkàndí. Bàtà wọn skul mo màmí ẹ̀. Ó ti gbàgbé inú sẹ́ẹ̀lì. That was then. Méjì. Ìgbà nítorí gbogbo ìgbà yẹn mo ṣì jẹ́ Muslim yẹn. Òní tí mo ti dà tún bí nínú Olúwa. Ọmọ Jésù. Ṣé wọ́n pé mẹ́lọ náà wíńgbà tí mo jẹ́ Muslim? Mí ìsìn mo dà tún bí nínú Olúwa ní àmàwá ẹ̀. Orí mi sọ̀rọ̀ Ṣé ọ̀rẹ́ tí bá wojú obìnrin mi bí àwọn tó ń ka news nínú TV? Wọ́n á máa díjú ní máa bẹ̀ tí èèbọ̀. Jẹ́wọ́ bùnkán dáṣọ̀rọ̀ ẹ o. Ìyàwó. Jẹ́wọ́ bùnkán dáṣọ̀rọ̀ ẹ. Ọmọ rẹ̀ rà. Ọmọ apá àkọ́ṣẹ́. Dúró bọ́ọ̀lù òun bá ṣe dá ẹ. Má bàwọ̀ jẹ̀bẹ níbí ẹ. Màmá ṣí ẹ mọ̀ lórí àfẹ́ ayé. Àbúrò ọmọ ìdàrú. Kọjá báyìí. Ó rí pé lórí burúkú ni wọ́n mọ̀ yìí. Ṣé orí pé ní tí mò ń kan? Déédéé ara rẹ̀ ló ṣe. Ṣé ọmọ ìfẹ́ yóò lórí burúkú kú ni? Ó wá débí, ó wá mọ́jú. Ṣé mi dẹ̀ ni mo bí wọ ọmọ ìbáyìí? Pé kí n sọ kí n máa wí fún ẹlẹ́sẹ̀ pé ọmọ á ṣe bá ọkùnrin. Ó rojú ẹ̀. Mo ti kéré jù nìyẹn o. Àbí? Ṣé o mọ̀ pé màá wá fún ẹ ní punishment débi wípé wọ́n rò pé bóyá mo gba ẹ̀tọ́ ni. Mo ń bọ̀ o, àbàbá ń tiẹ̀. Ń bọ̀ àti ìdájọ́. Orí mi ti pé lẹ́sẹ̀yìn. Tó ní tí mo máa sọ fún ẹ, wà wá kúnlẹ̀ síbi tó wà yìí. Tó bá ti kúnlẹ̀, sọ̀rọ̀ lórí burúkú pò tó gbé dání. Òun ló má fi ṣoṣù kà. Wà wá rù síbẹ̀. Ó di kílà aago bí lẹ́sẹ̀yìn. Ó di aago 13. Aago 3 kó máa sọ. Ó di aago 3 kó tó kúrò. Kúnlẹ̀! Lórí burúkú ó ti fi wèrè jọ̀yà tó bí lọ́mọ tó bá sí pé dáadáa dédé táwa náà bá kiri ṣé kí n fẹ́rù tiẹ̀ tí mo wá ṣe ń farúgbó ara tí mo fi bí wú ẹ lọ́mọ lélẹ́yìí àbí ó mọ̀. ó tó ẹ dákẹ́. gbígbẹ́ ní oṣù sọ́mùdàrẹ́ ẹ̀yin àti ta ni ta lẹ̀ ń bá wí kí ló dé kí ni mo ṣe fún yín. ìjọ kí la gbé kí la jù tó fi di tètè tá a fẹ́ bọ́ ọmọ wí ẹ̀ bọ́ ọmọ wí kí wàá ní ti tèmi. ṣé o mọ̀ pé èmi ló ń bá sọ̀rọ̀ ló wá rànjú pò ló rànjú pò ṣé mo dárúkọ rẹ sọ̀rọ̀ tó wà lẹ́yìn mò ń bọ́mọ̀ mi wí wípé mo ṣe kàtìkàtì ó ṣeun tí ó dáa olórí burúkú rẹ wọn wá fò fẹ̀rẹ̀ bí kẹsà gbọ́mọ ẹ di yẹ ẹ tó máa nà mí ni mò ń bí ẹni o tó máa lù mí ni. ẹ jẹ́ ẹ dàgbọ́ má bẹ̀rẹ̀ kí ẹ ti ṣe tán kí ẹ ti kéwú túbà tán. èmi kéwú túbà ẹ tẹ́lẹ̀ kéwú mọ́ wa nítorí mò ń kéwú túbà. tó bá wù yín kẹwàá ara yín ò yá nínú èmi àti yín ta ló ń ranjú pọ̀ tó ń ranjú fò tó ń fẹ̀ fún fì nínú èmi àti yín. Màá wá dẹ́ lóhùn sórí bàbá tó bí ẹ lọ́mọ àtìpọ̀ ni máa pọ́pọ̀ bàbá ńlá kú bàbá wọ́n máa wọ wèrè ara wọn ò ní yá wọn ò ní gbádùn láàárọ̀ wọn ò ní gbádùn lọ́sàn wọ́n máa ṣe èrè kú ni orí ẹ̀ ti burú. ẹ má burú o ọmọ ẹ̀gbá tó ya wèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo ló lọ kì í ṣe lé ló lọ ìlú náà ti ya wèrè náà ti wo wèrè orí yín ò pè ẹ̀ ná pọlọ ẹ wò ẹ̀yin nìkan ẹ wò náà ẹni èjì ẹ̀ta ẹ tún mú eléyìí náà ẹ tún faná sí iná wa ń jáde nímú ló ń jáde lẹ́nu bíi ti Ṣàngó ẹ̀ ná pọlọ bó ti wù. wo ìwọ tiẹ̀ dìde wọlé fún yín kó lọ nǹkan tó fẹ́ ṣe. ó pàṣẹ mi rẹ. mo pàṣẹ yín rẹ. ó pàṣẹ tẹ́mi ìpapọ̀ mo parẹ́. bẹ́ẹ̀ mi ṣe ń kọ́kọ́ lẹ̀ yín parẹ́ bí mo ṣe ń kọ́kọ́ lẹ̀ ń parẹ́ awíkàwí ní sẹ́mu kí náà títí ẹ wá dàbí ọ̀pẹ tí náà mú ẹ dàbí ọ̀pẹ tí náà mú. lọ́wọ́ rẹ̀ ó ti yé mi
Ṣebí mi ni mo fà. Ẹgbẹ́ kó sì sọ́hun jàre. Kó sì sọ́hun. Ṣọ́kọ tẹ̀lé lẹ́yìn ní àbọ̀kọ́. Ẹ sọ fún mi láàrin mi àti ṣọ́kọ ní àbọ̀kọ́. Ẹ mú títí ẹ di arúgbó òṣì kalẹ̀ dàbí arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí. Ẹ dàbí àwọn tó ń ṣiṣẹ́ ọ̀kadà. Àwọn tó ń ṣiṣẹ́ ọ̀kadà gan bẹ́ẹ̀ ta yín. Kí ló mú yín? Kí ni? Ọmọ tí mo darúgbó tẹ́lẹ̀ kò tó ní kò fẹ́ mi. Ẹ rí báyìí tẹ́lẹ̀. Ọkùn wí mi, èmi ni mi ò gbọ́. Wọ́n tẹ́ ọ̀bá máa fẹ́ yàwó, kẹ́ ẹ̀ wọlé, kẹ́ ẹ̀ tó lọ fẹ́ yàwó. Tó ti yé, torí Yorùbá lọ wọ́n bọ̀, wọ́n nílé la máa ń wò ká tó sọmọ lórúkọ. Tí n bá ti mọ̀ pé lórí burúkú, o ti ṣèta. Ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀rọ̀ yín ò tà. Ọ̀rọ̀ yín ò tà arábẹ́ ṣe wà yẹn. Nínú èmi àti yín ta ló yẹ kí wọ́n wọlé ẹ̀ẹ́dẹ̀ rí báyìí tẹ́lẹ̀. Àwífọ́mọ àkúfọ́mọ ọmọ kẹ̀nà ẹ bọ́n ṣe rí. Orí yín burú. Wọ́n bá bí ẹrẹ máa bọ̀ wá nílé kó wá jẹun lẹ́nu. Ọtí yẹn ló fẹ́ mu. Pé mi ò ní làákàyè. Ṣé bárúgbó afárúgbó, omidan fómidan. Tí n bá ti àní mú fẹ́ pàkú kí n ṣe bí ọkọ ìyàwó. Olórí burúkú ara ẹ̀. Egun burúkú òun ló wà lára ẹ̀. Á kíyàn mọ́ lẹ́lẹ́sẹ̀. Á lùyàn lálùbami. Wọ́n máa sọ pé yàwó lọ́kọ ìyàwó. Tó bá bí ẹ̀ dá inú ilé yìí, ó jọ máa gbóná mọ́ wà bọ̀m̀bọ̀. Èmi pẹ̀lú ẹ̀. Ẹ kúrò lẹ́ máa o. Ẹ kúrò lẹ́ o. Yes, ma, mommy. Ká ni ẹ? Mommy Esther ni ma. Ó kí lẹ fẹ́ rà? Èmi ni ma. Ẹ kúrò lẹ́ ma. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ọjọ́. Àbùsẹ̀ Èdùmàrè. Ajé a máa wá. Ẹ rà mà. Ẹ lẹ̀. Mommy, ẹ mà tún máa gbà mí mà ní. Mo tún fẹ́ gba èlùbọ́ díẹ̀ àti gàrí lágbára tòkòtò náà. Ṣebí oṣù ti fẹ́ parí báyìí. Ìparí oṣù báyìí. Tí n bá ti rówó màá wá fún mi. Ṣé mi mo kó bá yẹn? Ṣé mi ni mo kó bá yẹn? Ṣé mi ni mo kó bá yẹn? Oṣù tó kọjá, oṣù kejì, oṣù kẹta. Wà ṣọ́ṣù kí oṣù títí yóò kì í pè ní. Mo ó tó kẹ́ bínú. Ṣé rí àtowó tí mo jẹ tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ tí mo wá gbà ẹ̀ lágbára tòkòtò ṣebí oṣù ti fẹ́ parí. Ìparí oṣù báyìí, màá kó gbogbo ẹ̀ papọ̀. Owó sílẹ̀ ńkọ́? Mi ìgbàgbé. Màá san gbogbo ẹ̀ papọ̀. Ẹ san gbogbo ẹ̀ pọ̀. Lágbára tòkòtò Ọlọ́run. Ó dà bẹ́ẹ̀. Ó dà. Ṣé oṣù tí yóò kì í parí? Oṣù tí yóò parí. Ọmọ tó ṣẹlẹ̀ mi ì tiẹ̀ nǹkan tí mo lè tàbí mo ṣe wà yìí. Àánú tó ti sọ mo ti fẹ́. Ìkúnlẹ̀ abiyamọ ni kẹrù mọ́ mi lára. Ìkúnlẹ̀ abiyamọ kẹ. Ọmọ yóò jẹun níta náà. Àyèbí ní pápá ajá fún mi. Ìkúnlẹ̀ abiyamọ ni mo fi A ní kó dúró. Ṣé mi mo kó báyìí? Ṣé mi mo bá tiẹ̀ jẹ́? Má bà tèmi jẹ́. Ṣé o gbọ́? Èyí tó o ṣe lára mi ó ti tó gẹ́. Bí mo ṣe wà yìí mo fẹ́ gbowó mi. Torí mi kọ́ ni mo kó báyìí. Ìwọ àtọkọ mi ṣáà wọ́n mọ lè ṣe wà tẹ́lẹ̀. Kí ló dé táyé yín tó wá pokúlù mùsùn báyìí? Kí ló dé? Àkọ́kọ́, ẹ̀kejì, ẹ̀kẹta tún ni wá tà fún ẹ. Kí ló dé? Ṣé wọ nìkan ni? Ṣé mi mo bá ti yín jẹ́? Èmi mo bá ti yín jẹ́? Èmi kọ́ mo bá tiẹ̀ jẹ́. Ìwọ àtọkọ ẹ, èmi kọ́ mo bá tiẹ̀. Bẹ́ẹ̀ ti kórí burúkú yín, ẹ padà lọ́kẹ́ lọ́kọ́. Má kórí burúkú náà mi o. Ẹ má lùlù dàbí mo ṣe dà. Ẹ má lùlù. O ti gbọ́? O gbọ́ àbọ̀gbọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ owó mi, gbogbo owó mi tó wà nílẹ̀, mo fẹ́ gbà. Mi ò ní òní sàn. Sunkún sábọ́ kò gbé mu. Ẹ mọ nǹkan mọ́. Ó ti jẹ́ gàrí díẹ̀. Kí ló sọ yìí? Kí ni? Sórí. Kí ni lásán báyìí? Ìdérí kejì. Mi ò lè ta fún un. Ṣé o ti gbọ́? Tẹ́ ẹ̀ bá mọ́re ẹ pọ̀ dọ́túrí ọlọ́ orí burúkú má kó orí burúkú tí ẹ bá mi. Ṣé mo mọ bí wà á tọpọ ẹ ṣe wà tẹ́lẹ̀? Kí ló wá dé táyé yín wá bàjẹ́ tó po fún muṣu báyìí pátápátá? Kí ìyàwó bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu? Má kó bá mi. Má kó bá mi. O ti gbọ́? Pọ̀ sókè rajà. Ẹ̀yin bros. Padà kò sí ẹ̀kọ́ tó yí sí lọ́wọ́ yìí mọ́. Ọ̀gá mi dàbí nǹkan jàre. Mr. John, mo ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín láti jọjọ́ yìí. Kí ẹ̀ notice ara lé wa láti jọ mẹ́ta báyìí. Èwo náà ara lẹ́yìn. Ṣájọ́ wípé lèmi. Mr. Sam ni. Kí ló ṣẹlẹ̀? Wàhálà wọn ti pọ̀ jù nínú ọgbà yìí. Afternoon. Okay. Alright, like the last topic, you take it and write the note. I'm very busy here. Kí ló ṣe Mr. Sam? Rí wọn ni, notice pé
tí wọ́n bá wà nínú ọgbà báyìí ó kàn máa ń rùn bákan. dàbí pé wọ́n ní bọ́dí o. good afternoon. ògbó inú wọn kọ́ làwọn àgbàlagbà sọ pé létí o. ẹ wo ẹ̀gbọ́n ṣe rí abẹ́ ìgídà wa yìí. ẹ fi ògiri sílẹ̀. ẹ wo igi olè gbọ́n nǹkan tá à ń sọ yàrá. Yes, sir. Ọ̀gá yìí sir. Ọ̀gá yìí very well, sir. Ṣé o fẹ́ lo textbook yìí? No. Àtọ̀ mi ò lọ. Ẹ bọ̀lá sir. Ọ̀gá mi sir. Yes, sir. Ẹ kú gbádùn. Ẹ bọ̀lá sir. Nǹkan tí mo sọ náà sì ni ẹ̀yin ò notice kò fẹ́ bákan. ẹjọ́ àti kó gbà àti kó gbà ẹ dákun èwo ni gbígbà ẹ yọ nínú sálárì. Ìwé jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ àbí. ṣé kò gbọ́ nǹkan tá a sọ báyìí. Ẹ wo ọ̀gá tẹ̀ gbọ́. Inú ẹ̀gbọ́n tẹ̀ sí bí mi. Mo ti fẹ́ ní pé kó tẹ̀ bá kọ́ ọ̀gá kó máa kọ̀wé síjọba kó máa lè dànù kúrò nínú ọgbà yìí. Kí ló dé? Abẹ́rẹ́ sọnù ẹ lọ pèsè ọ̀gbó. Ṣé ohun tẹ pé ẹ ṣé kò ti dùn tó sọnù lọ? Àti kó ń gbá àti kó gbá gbogbo alájọ ní tiwa lára. Mo mọ̀ bẹ́ẹ̀. Kó dé àwọn ṣé wàá fẹ́ sálárì ti yín. Wàhálà ẹ̀ pọ̀ jù nínú ọgbà yìí jáde. ó ṣe dọ́dọ̀ tiwa náà. Àkọ́kọ́rọ́ alátẹ. ẹ fún yẹn lẹ. owó alátẹ tóun ta tẹ́ni. mi ń gbádùn yín pọ̀. bàbá náà gbọ́. ògbóni. ọ̀rọ̀ táwọn sọ nínú ilé lọ. mẹ́rin ọ̀gbọ̀n ni mo ní ìdí. ṣùgbọ́n kọ́kọ́ bá mi wá méjì. kọ́kọ́ perfect náà. ògbóni bí ìbá gbọ́ yín dáadáa ẹ̀ ń sọ fún mi pé ìpàṣẹ máa ń ṣe é ṣe eré ayọ̀ ẹ̀ ń sọ fún mi pé kí n bá yín wá mẹ́rin dáa. àmọ́ méjì nìkan kọ́kọ́ bá mi wá báyìí. ó ti yé. ògbóni ẹ rí ẹ̀yin ìpẹ́ wàyí ẹ máa ń fọ́ọ̀mù bí ìṣẹ̀ máa bá ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. ìṣẹ̀ máa bá ń ṣiṣẹ́ ṣé ẹ̀ẹ́dínlé kú ẹ̀ ń bèrè rí ṣé ìgbẹ̀lẹ̀ ń wá ní àbítù. mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀. ìgbà yẹn bá máa ń gé tùyítù ṣe òun ní èyí ẹ sọ pé kí n mú ìgbẹ́ wá ìgbẹ́ pọ̀ rẹpẹtẹ ń tẹ́. bẹ́ẹ̀ni mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ sórí bó ti ẹ̀ ṣe máa ń disguise yìí lásán mo máa ń like ẹ̀ torí mo lè fura sí ẹ kò sẹ́ni tó lè fura sí ẹ bó ṣe wà yìí. zivu ẹ má jẹ́ ń parọ́ fún yín ọ̀rọ̀ yìí wà lẹ́yìn. ó sáà ti mọ̀ mí lé mi kó tó dáná náà kí ló ń ṣe tó ṣe. ọ̀dà bó bá jẹ́ bẹ́ẹ̀ mi fún yín ní ìdánilójú pé bó má fi dìbò yí ọ̀la eré ìgbẹ́ àìkàn yín lọ́wọ́. mo jẹ́rìí ẹ̀ ó yá wá tẹ àkànnà ọmọ ẹ̀sìn. ìgbówó onúkóló zivu odidi ni máa ń gbé fún yín ìgbówó onúkóló. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kò sú wàhálà tó bá yẹ fi dé gbogbo everything àti wà intact gbogbo àti wà lẹ̀ trust me. mi tẹ̀ jẹ́rìí ọ̀gá wa ìbíwà rẹ̀ kò ní bàjẹ́ a máa ju wa ṣe. ó fún ẹgbẹ́ àgbà yìí ògbóni a máa ju. Kí ló dé by this time? Bàbá ẹ̀ ò sí around ìgbà tán dẹ̀ máa fi dé ló gbélé ìdé ẹni tó dẹ̀ ṣe ń wọ́ọ̀rì ẹ̀ yìí ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa èmi nìkan mo wà lápàtúmẹ̀tì wa ọlọ́run má jẹ́ ká rí nǹkan tí ò dáa torí ẹ̀ mo ṣe ní kí n tètè wá báyìí. ó dáná ẹ wà lọ́kì náà ni mo lọ sí láwàdá tẹ̀ ọ́ sí i mo dẹ̀ wà very very important bẹ́ẹ̀ mo ti ń dá ọ dúró bọ̀ bíi tiẹ̀ kódà you know what happen kí mo sọ fún yín pé mo fẹ́ rí ọkọ yín àbí òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí pé mo ti ṣe é sí ara mo dẹ̀ ti mọ nǹkan tí mo fẹ́ bá sọ̀rọ̀ lé lórí ẹ yẹ̀bà fún adé rẹ̀ jù. Samuel àbí kí lẹ̀ tiẹ̀ ń jẹ́ náà. Mr. Samuel. Okay, it's okay. You know what happened? Mo ti ṣe é sí ara gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ìyàwó ilé ẹ̀kan. Kò ní ilé ní ti ṣé rí nílẹ̀ ìta wa yìí àárín làwa o. Wọ́n ní ká máa dúfọ́ lóhùn láàyè ká ìta bá ti wà o. Ẹ lọ ṣe sàárà ẹ níṣòro kankan sàárà lọ̀rọ̀ yín gbà. Báwo mo ṣe fẹ́ sọ yìí? Mo fẹ́ wọ́n sàárà. Kẹ́ ẹ ṣe sàárà àkàrà ni kò ná yín lẹ́nìtìn. Àní kẹ́ ẹ ṣe sàárà kẹ́ fi dúpẹ́ fọlọ́run ẹ ṣe sàárà. Ṣé àkàrà kẹ́ ẹ ṣe sàárà fáwọn èèyàn bí ẹ bá níṣòro mọ́. Ẹ wo èmi ò superstition belief ní gbogbo eléyìí tí ẹ ń sọ yẹn. Because gbogbo yín kan ara ẹ̀ dé ní belief kò kú èèyàn yìí.
tí bá rí dókítà mi gbogbo tó ó ṣe ìdí pọ̀ lọ́wọ́ mi ni tí bá rí dókítà mi ó máa treat my fine. This thing is just a medical something. Naija brother, èyí tètè rí mi sọ pé sàrà ló ń gbà. Naija kan so everything come out. You need to believe in all those things. Tí mo kọ̀ wò pé kẹ́ ẹ ṣe ni bóyá ẹ fẹ́ fún wa lórí nǹkan ká lọ mú tó lẹ́yìn ẹ̀ náà ló bá ṣe díẹ̀ kí n lọ sójú. Ọ̀la la máa bẹ̀rẹ̀ jẹ́ mọ̀ pé náà wọ́n la wà yìí. Ọ̀la la máa bẹ̀rẹ̀ ìtì káà. Màá tún rántí inú àdúrà kí ẹ lọ ṣe sàrà. Is that what you said? I don't believe it. It's okay. Babe. Okay, it's you. Madam? Era, sir. Kí wàá gbà? Ṣé kò tí? Mo ti bá wọn discuss ẹ̀ lórí mẹ́sàn. No, it's normal thing. No, it's not. Yeah, no. Ẹ ṣọ́ pé nǹkan kò ní ṣe. No problem, no problem. I'll be fine. Don't worry. Ẹ ṣé gan sir. Thank you, sir. Thank you so much, sir. It's okay. I'll be fine. Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì ó wà tó suspicious. No, go say anything. No, minor thing, but also something important. You are hiding something. Why will I do that? I don't even need to do that. Ṣebí arélébò láti mọ̀ ṣebí wọ́n ní nǹkan ṣe. Master, Jésù, àwọn ọmọ ìsanwó léwé. Kí lẹ wá mi káàkiri sí? Mr. Pako, very sorry. Very sorry. Master. Lórí ọ̀rọ̀ tí mo rí fún tẹ́lẹ̀ náà ló tún jẹ́ kí n padà wá. Mr. Pako, ó ní ẹgbẹ́ ọ̀kadà yìí fún mi kí n máa fi ọ̀sùn ti bá kó. Ọ̀kadà wo? Eléyìí náà ni. Ṣọ́kadà ilé? Ok, ìgbà tí wọ́n bá gba ọ̀kadà ilé lọ́wọ́ tèmi, kí ni kí n máa fi sẹ́nu, kí ni kí n máa jẹ? Ọlọ́run á pèsè. Bóyá kó o pe Ọlọ́run kó bẹ wọ́kadà o. Mr. Pako, ẹ jẹ́ kó rọ̀ mí yé yín. Nǹkan ló dé o. Nǹkan tó dé ló ní ká wá mọ̀ wọn. Ẹ̀yin náà mọ̀ pé mi ò kì í ṣọ̀lẹ. Tí bá ti lọ skul látàárọ̀ tó bá ti di ọ̀sán, ẹ jẹ́ kí mi wá. Ẹ̀yin ṣiṣẹ́ yẹn lọ́wọ́ àárọ̀ kí mi gbé lọ́sàn-án. Má fún yín lówó yín. Ok, èmi á ṣe tàárọ̀, ẹ wá ṣe tọ̀sán. Á dà fún yín. Ṣé wá rí nǹkan tó dé yẹn? Mo kọ́kọ́ fẹ́ mọ̀, ṣé fìlà ló dé ni àbí adé? Nítorí mi ò yọ yín, torí ìgbà yẹn yín gan ṣe máa padà yọ ní bíbà yìí, mo fẹ́ yọ yín gidi gan ni. Ó yá, ojú dẹ̀ ló ń rojú ṣàánú. Àwọn condition. Yóò máa san owó yín, máa san. Mi bá ti ṣiṣẹ́ láàárọ̀, tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lọ́sàn-án, owó food day náà ló máa san o. Mr. Pako, ibi ọ̀sán tá à ń sọ ibi aago 3 aago 4 mo fẹ́ bẹ̀rẹ̀. Food day náà ni ìgbà mélòó ni 12 sí 4 èyí tí. Ìlú látàárọ̀ Mr. Pako ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí fún mi. Ẹ jọ̀ọ́ ẹ wo mi ṣe. Iye ló fẹ́ gbà nìyẹn. Owó food day mo fẹ́ máa gbà. Owó food day mo fẹ́ máa gbà. Tó bá dẹ̀ ti mọ̀ pé o ò lè san bóyá kò kúrò. Mr. Pako. One more thing. Sórí tó ń bá gbọ́kadà yìí fún ẹ, sórí ṣé nìyí? Sórí bóyá ń ṣe. Master, má bèrè yẹn lọ́wọ́ mi. Tó bá dákú kò tí lọ sílé epo. Samuel, àṣírí ẹ̀ tú afẹ́fẹ́ ti ta rí kúrò adìyẹ. So ìwọ ló pa mí lọ́mọ. Ìwọ ló pa mí lọ́mọ. Ìwọ. Ẹni kò rí náà. Sọ́mọ rẹ̀ pa mí lọ́mọ. Torí pé ní kò dín àkàrà. O ì tí kú o. Èmi ì máa pa ẹ́. Mi ì ní gbà. Àfa ìdùn. O ti dán. O ti dán. Òyìnbó ló ṣì ń sọ. Sọ́mọ pa mí lọ́mọ mi ní gbà. Mi ní gbà. So ikú ọmọ ló wà táàṣì mọ́ kàrà ló pa ọmọ. No now. Ó kàwé now. Baby, you don't need all of this. Ṣé who told you that pé àkàrà ló pa ọmọ? You don't need to. Why your mentality is like this? You are educated for cry out loud. Ayé ẹ pẹ̀lú education. Ìyá education ló yẹ jẹ. Ó pa mí lọ́mọ méjì. Mo ṣe oríire. Ọlọ́mọ máa jẹ́ kí n ṣìyàn òye. Ìwọ ló wà nínú ọkọ̀ tó ń ṣe mí. Ìwọ ló ń ṣe mí. Ìwọ.
Stop it. I'll do it. I'm machine. Ọmọ ló máa ń sìyàn mi ìgbọ́ pòbí ló ń ṣe ọmọ ìwọ fẹ́ yẹ̀yàkuyà ó fẹ́ yẹ̀yàkuyà ni ó fẹ́ yẹ̀yà. wàá dé àǹtí òṣìwò. àwọn náà máa bá wa ṣe àdúnnú ẹ̀ bá wa. dídé jàre àǹtí òṣìwò. ìbọn ẹni mọ̀ ní kíákíá bẹ́ẹ̀ oṣù kíá. àdáwà ó kọ́ létí ẹ̀ ìgọ́ bọ́ọ̀lù kọ́ mọ́ ìbọn o. bọ́ọ̀ bá sá la yé bàjẹ́. ògbóni mi má yìnbọn. kánà gbóni yá. bọ́ọ̀lù kọ́ mọ́ ìbọn. ògbóni mi má yìnbọn. múlẹ́yìn. ayé yìí ọjọ́ bàjẹ́. ẹ ti ṣe ti pẹ́. ògbóni mi dẹ́kun. ògbóni jọ. bàbá yìí jọ. bàbá lọ́yẹ. ẹ bọ́ síbi ká fọ́n tùbí ìlú bí. ó ti wá dá báyìí. ṣe ìwádìí. ibi tá a dé lórí lákè lóko ọ̀nà débẹ̀. sórí orí Michael Jackson àwọn tó ń bèrè. tíbi Joshua mi wá kọjú òkójọ àkọ́kọ́ yẹn wá rè. orí àkọ́kọ́ yẹn wá rè mi wá rí. ògbólódé olóde èrí yà gé èrí bàjẹ́ la. bẹ́ẹ̀ mi fẹ́ mi bá kú eléyìí tẹ̀mí ká mi ara mi wé mi yẹ. lálọ́gẹ̀ kò ní sọ̀tàtì mọ́yà wèrè o. olóde. olórí burúkú lẹ̀ méjèèjì. olórí burúkú lẹ̀ méjèèjì ayé yìí máa bàjẹ́ síbẹ̀ ni. olóde má ṣe bẹ́ẹ̀ aṣọ tùbílù bí apárí ẹ̀mí. olóde má ṣe bẹ́ẹ̀. gàtà. torí fóònù tí mo fọ yẹn bá ń pe DPO. olóde má pe nìkan. aṣọ tùbílù olórí burúkú dá pé orí ti tiẹ̀ orí burúkú lọ gbé wáyé. alo kò sẹ́ tó kò wúlò fún yàn kan. bàjẹ́ rè. ẹ ló sà. ògbóni mi. ṣé rí gbogbo orí tí wọ́n máa ń gé ń bí Kàsáyé ló sọ̀rọ̀ gbogbo orí tí wọ́n máa ń gé ń bí tẹ́ wọ́n sọ pé àwa làwọn ń ta orí òkú Kàsáyé ò torí òkú ọ̀rẹ́ mi lákè ò torí òkú o àwọn tó ń torí òkú àṣírí wọn ti tú àwọn tó ń gé orí Michael Jackson àtàwọn tó ń gé orí Dagri àti wọn tíbi Joshua àwọn tó gé àti wọn ṣé wá rí orí méjì ni wọ́n tún wá gé papọ̀ báyìí wọ́n gbé méjì dání ọ̀yá ẹ̀sọ́ ẹ̀sẹ̀ wọn ni olórí ẹ̀. àdáwà yẹn ló kó bá mi. ẹ̀sẹ̀ wọn. bẹ́ẹ̀ ni náà ó ti wá dé báyìí. ọ̀gá ta ẹ fọkàn balẹ̀ o ibi tẹ́ ẹ wà ìrọ̀rùn ni o ẹ̀wọ̀ yín báyìí tẹ kúrò báyìí ẹ fi lọ́wọ́ yìí. ògo náà máa bí lọ́wọ́ wọn. ògbóni olóde bàbá wa lè máa bọ̀. àdáwà ìwé ló kó bá mi. mo kọ́ ẹ má jẹ ká Àdáwà torí eré ti dárúkọ rẹ pé Àdáwà ló ń jẹ òní sálọmọ ayé ti bàjẹ́. má pọ̀lúkọ mi o. Àdáwà o. má pọ̀lúkọ mi o. wọ́n jọ wá ní sórí agbára wo ò lè gbé yín wọ́n bọ̀ wá kó yín bí. olóde. Hello sir. Hello sir. mo ti máa dá. wọ́n mú kẹ̀. bẹ́ẹ̀ni. báwo lọ́mọ yẹn ṣe ok mo ti gbọ́ no àtijọ́ tí mo ti ń fa àwọn òyìnbó jẹun kò fọmọ́ mi lọ́wọ́ rí jẹun pọnà ríbù hello sir. hello honorable wọ́n mà ní wọ́n ti mú ọmọ tó ń bá wa ṣiṣẹ́ yẹn. honorable bẹ́ẹ̀mì náà ṣe rí ní ìsìn nìyẹn o. ok má wọrí má jẹ́ kí yẹn dẹ́rù bẹ́ẹ̀. no ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. mo máa pe kọmíṣánná má wọrí. ok ẹ máa pe kọmíṣánná àbí. it's okay
Oya ẹ jẹ́ ká hard fast ẹ má jẹ́ ká pẹ́ lórí igi ní yẹn rárá pàápàá ẹ jọ̀ọ́. Okay sir. Okay. Èmi náà wà lórí ẹ̀ màá tún máa pa àwọn boys yẹn báyìí nísìn. Yes sir. Kò sí problem. It's okay ó dáa. Mo ti gbọ́. Okay sir. Ṣó o mọ̀ pé ní àyín tá a wà yìí èyí ń kárí bọnú ń bí ni. Kí ló dé tí èfi ní kárí bọnú? Ebi gbogbo oúnjẹ lẹ̀ ń gbé wọ ọ̀bà yìí tẹ̀sí ń dájẹ lójú mi jẹ fún mi jẹ ẹ fún mi jẹ ebi sì ń pa mí. Ọ̀tọ̀ kò kárí bọnú lóòótọ́. Sórí kan oúnjẹ táwọn mọ̀lẹ́bí tí wàá ń gbé fún wa níbí làwọn tó o bá mọ̀ pé ebi ń pa ọ́ ránṣẹ́ sáwọn ọmọ rẹ kó ṣe sàárà fún Ọlọ́run kó o lè jẹ àjẹyó àtàjẹsẹ́kù bíbí bẹ́ẹ̀ kọ́ ebi ni ó pa ọ́. Jẹ́ àwọn ọmọ tí ilẹ̀ yìí ń jẹ. Jẹ̀lílì. Samuel lórúkọ mi. Adékòdèrè. Ìgbà tó lọ sí kolo ń jẹ́ Sàámù. Ó jẹ́ kúrò ní ìdò erémọdé. Jẹ̀lílì lásán àbùdù jẹ̀lílì lásán níjọ súnú ẹ̀ àbùdù jẹ̀lílì mi. Ìgbà tó fi jẹ́ Sàámù yẹn kò yé mi. Wá jẹ́ kí n sọ ọ̀gọ́ fún ẹ. Ṣé gbogbo nǹkan tá à ń bẹ̀ sọ látijọ́ yìí kò wọ etí ẹ̀ rárá? Tí ẹni mo rírí o. Bí mo ń sọ fún ẹjọ́ kìíní àná, ó ká dúdú borí ju fáàmì níbò, ó pẹ́ nu mìíràn. Bàbá àti ẹ tó ń jẹ́ junior brother sí dáàdì mi, wọn lè má bá mi sọ̀rọ̀ kí n sọ fún ẹgbẹ́ mi ìgbọ́n kan tí wọ́n sọ. Kí ló ṣe? Mo tó bá ilé ayé ara ẹ dé, ìwọ náà wò ó. Ní báyìí, o ti ta lé, o ta mọ́tò. Dúkìá lọ. Iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọgbọ́n kan ṣoṣo tó tún kù fún ẹ o tún mu o tún pa just because of what? Sympathy. Ṣé o kò rí bẹ́ẹ̀? No kì í ṣe ní má ti sunkún má ìsunkún kì í ṣe ní. Ẹ̀gbọ́n help me. Help tí mo lè help ẹ mo ti help ẹ kọjá lọ o gbà náà. Ìwọ ló tó báyìí, ìwọ ló wà báyìí, ìwọ ló gbọ́n jù. Nǹkan tó fi fọ́lé ayé ara ẹ̀. Igi tari But let me tell one thing. tí kò ṣe so ṣùwọ́dà bí. Tó bá gbóòrùn wá jáde pé ọrùn. Òkè ṣé ìwò tí màá rùn para ẹ̀yìn? Ọ̀nà ìwé stinking. You don't know? Oh yeah, more endure just because you are thinking. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ìṣọ̀mọ̀ sọ wípé bóyá rọ̀ mí. Àmọ́ wọ́n lẹ́nu tí ò bá dé okòrí. Wà ní kó tó ṣe bí òwe nítorí jọ́ mi. Anyhow, tí èmi kọ̀ torí ẹ̀ wà yín tí mo kò yẹ kẹ́ ṣe é ṣe ní solution. Problem kò sẹ́ni tí kò lè encounter, kò sẹ́ni tí ò lè ní problem. Torí ọmọ tá a bá ń báwí tó bá ń warùn kì ó ṣètò àti parun ni ìparun ẹ ló dẹ̀ ti ń lọ yìí. Àwọn àṣà aláṣà tẹ ló ń gbà tẹ wá sọ di tiyín. Ǹjẹ́ wo mọ̀ wípé okay now let me tell one thing. O mọ̀ wípé ìtẹ́ tó gbókù lọ yẹn lọ sọ́nù ni. Ẹni bá gbókù lọ sísẹ́ ó ti sọ òkú nù. Ó sọ ma ò rí ojú orí bàbá tèmi níwájú ilé wa àbí àbó rí sáré dáàdì tèmi ó ti sọ ládẹ nù. Ó kò parun yẹn ló ti ń lọ yìí.
Solution wo ni mo fẹ́ bẹ́ẹ̀ wá? Solution wo ni mo fẹ́ bẹ́ẹ̀ wá jẹ́ kí n mọ̀. Ẹ bá mi sọ fún mi. Káwọn bá ṣe máa ṣe sára. Ìjà yìí láàárọ̀. Mo bá ṣe máa ṣe sára yìí. Bọ̀dá mi kan ti bàjẹ́. Kì í ṣe pé kì í ṣe kan ló bàjẹ́, 15 ti bàjẹ́. Mo ti mọ ilẹ̀ mọ́ gbólóhùn rẹ̀ bá fẹ́ gbà àwọn ẹ̀bà lẹ́nu ìṣojú àánú tó nígbà tó ti jẹ bàtán tó ti sanwó báyìí ó fi nù dí. Fílẹ̀. Bọ̀dá Pákó ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ. Bọ́dá ìwọ ló ń pákó. Ọjà òyà ni. Ọjà òyà. Mo tẹ̀ ní mo ṣe mú ìlọ ìgọ̀dọ̀ iná ni mo lọ báyìí. O ṣe ní máa lọ síbẹ̀. Onírọ̀ ni ẹ̀. Ó lò sí gbogbo ọ̀rẹ́ náà láti kọ́ nínú ìwé. Ìgbélé ìdákẹ́jáde ẹ̀wọ̀ ẹ̀mọ̀. Òun ló ṣì ń bá ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ pé àjọmọ́wọ́ ara wa. Ìwà títa ni. Kọjú sí mi onírùngbọ̀n bí ẹsẹ̀ fọ́n ó lò sí pápọ̀ inú ẹ̀wọ̀n fi ṣàrọ̀ mọ́ wẹ́nu wèrè bí gun àga wo ẹni ọmọ sàmáṣínì lọ́wọ́ ẹ̀. Nídìí gbogbo scrap tẹ ní kó máa pariwo lé mi lórí. Èmi àti yín we are in the business. Ẹ mọ̀ pé ọ̀gá náà. Okay, we are in the business. Ẹ jẹ́ àjọ máa lọ lé màá. Ilé ibo ṣé ilé tó ká fún mi àbí ilé tó gbà fún mi? Ṣé ilé ibi tó ti wá gbọ̀kadà lọ́wọ́ mi tó ti sanwó? Wọ́kadà! Sori ní èmi. Wọ́kadà sọ̀kadà náà. Sori. Bro ti máa ń sọ náà tẹ́lẹ̀ pé tí wọ́n bá ga báyìí. Ó máa padà wọlé ní. Bí ilé ìkòkò nìbàdàn. Ilé ìkòkò ó ní ìpariwo sí mi létí. Ẹ jẹ́ ká máa. Èmi ni kíní. Ṣé mi ni kíní? Tó wà. Ṣojú kọ́ mi wá. Ẹ jẹ́ àdélé. Irọ́ kọ́kọ́ bọ́lẹ̀. Ayégbowó mi ni. Kọ́kọ́ bọ́lẹ̀. Ọ̀kadà wà ní. Wọ́n ní o bọ́lẹ̀. Ọ̀kadà yìí tí. Mo ti takadà ní gẹ́gẹ́ Èyí tí bá ní bàbá wa tó rà fún wa gbé ogun wa lélẹ́yìí á. Ẹ jókòó ẹ jẹ́ ká máa lọ. Ìwà tí wàá jókòó. Mo ní o bọ́lẹ̀. Bọ́lẹ̀ wo. Tí máa sọ ní ìbámu orí ẹ̀ á rọ́ọ̀lù báyìí. Nígbà tí láti gbá bọ́ọ̀lù yìí. Bọ́sílẹ̀. Ọ̀kadà tí ẹ wọ ọ̀kadà torí Ọlọ́run ọ̀kọ́rẹ́ yín. Ọ̀rẹ́ tí ò léyàn fún lọ́kadà. Olùsíjẹ́ náà tó ṣàkẹ́tẹ̀ jẹ́ ní pé. Rílẹ̀ ká lè mọ̀ pé irú ẹni burúkú ló bá ṣe lélẹ̀. Èmi á gbọ́ kàrà tẹ́mi fi ń jẹun. Ọlọ́run kò jẹ́ ti ṣíṣe kò sáyé ṣe. Ọ̀kadà yìí pé kó mi lè sọ wọn. Mi ìfẹ́ mọ̀ tó ti ń fẹsẹ̀. Ọ̀sẹ̀ kan náà mo sì jẹ́ mélòó. Ìwà títa ni. Tó kó jáde. Bọ̀dá Pákó wèrè ẹ̀hún. Bọ̀dá ìwèrè olóńgbò. Kò tí ì sanwó kò ì sanwó. Sori ní tí mo ti gbà ó ti dá. Mo máa gbówó lọ. Lọ́kọ́ ọwọ́ yẹn. A sì lè sọ̀rọ̀ yìí jù mí nù. Ìwà àti àwọ̀ ẹ̀ lọ fi jẹun. Pákó wèrè olóní sùúrù gbó. Ara ń kan ní o. Ọ̀kadà mi wo tẹ̀dú. Ọ̀kadà ń bọ̀ ọwọ́ kan tó bá ṣe báyìí gbá àwọn dáhùn ni. Tó ti bá yí ọ̀kadà mi jẹ́. Tó bá tún fi ọwọ́ kàn mí. Mi ìgbọ̀ tó bá tún fi ọwọ́ kàn mí. Ó bá ṣe wèrè ni ogun ọyẹ wèrè ló bọ́ kàdà tí òbí ṣiṣẹ́. Ó máa fẹ́ ṣe ìwọ. Wọ́n náà jókòó dáadáa wọ́. Bọ̀dá Pákó. Èmi bá mi ojú ti gbọ́ kájà báyìí kí ni mo. Bọ̀dá Pákó. Thank you. Ẹ̀yin ni mo wá rí o lórí ọ̀rọ̀ ọkọ mi ó ní ẹ sọ ọ̀rọ̀ kan fóun kò sọ pé mi ẹ jọ ẹ jẹ́ kí n mọ̀ kan náà. Tọ́lọ́wọ́n bàbá ṣe ní lóore ọpẹ́ la máa ń dù súrà kan bẹ nínú Al-Qur'an inna a'tayna kal kawsar fasalli li rabbika wanhar shani'aka huwal abtar dájúdájú àti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ oore dúpẹ́ kó o ṣe ìlú ọfọlọ́ba sàárà lásán ló ní kó ṣe kí ló ṣẹlẹ̀. Sàárà ṣé ẹran lẹ́rí kó lò ní àbákàrà. Àkàrà ni. Ayé mi o àkàrà lásán. Àkàrà ló ní kó ṣe. Kí ló wá ṣẹlẹ̀. Ó lè ṣe tó wọ́n lè ṣe. Ẹ̀sìn àbí kò ní da fẹ́ sìn ni. Jẹ̀lílì kan lórúkọ tí bàbá ti yẹ ẹ̀sọ́ ni ó pẹ́ ẹran súná wèrè ó tún sọ̀rọ̀ ẹ̀dí Samuel òjijì ṣé torí ìyẹn ló ṣe pa mí lọ́mọ. Jẹ̀lílì fà ẹgbẹ́lé gbọ́. Ó nà ní dákàrà á dín àkàrà á tuntun dín ṣe bẹ́ẹ̀ mi ni. Allahu Akbar. Ọ̀ní wo jẹ́jẹ́ ni wàhálà kúkú jókòó ìwọ ló máa ń fa wàhálà ó mọ̀ pé mi fẹ́ bẹ ìjà ó yá pẹ̀lẹ́ dìde kí làpá sọ.
Who kò sí kò tó kọ pẹ̀lú anything tá a fà sọ. Fi ọ̀rọ̀ àfà sílẹ̀. Problem tó wà nílẹ̀ ní ká wá solution sí now. Samuel. You need to understand me. Samuel. Yes. Ó mọ̀ pé mi kì í hide fún ẹ ṣá. Kí n fẹ́ yàgbẹ́ ìsinsìnyí máa dágbére fún ẹ. Kí ni àfà sọ fún ẹ? Samuel. Stop it now. Òní mi ìgbẹ́jà. Wọ́n náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Joe, I want to know. Kí ni àfà sọ? Ṣé o tá àfà sọ ló ṣáà? Àfà ní ká máa gbàdúrà. A máa ń gbàdúrà náà. Tí wọn náà bá ti mọ̀ bẹ́ẹ̀ kí ló wá ń dà mí láàmú fún. Samuel mo mẹ́ ó máa hide nǹkan. Àfà ní ká máa gbàdúrà. Ṣé a kì í gbàdúrà ni? Nínú inú làwa ẹ jẹ́ ká máa gbà. Wo there is one thing tí mo fẹ́ kó yé ẹ. This is my home. Inú ilé mi ni. Ṣé mo fẹ́ lọ fi ọwọ́ ara mi fa wàhálà wá sínú ilé kó máa ṣẹlẹ̀ ni? Àbí mo máa mọ solution sí problem wa màá wá sọ pé mi ò go fún solution yẹn. No. Aṣojú èmi àti ẹnu ilé. By the time tí n bá padà mọ nǹkan tó ń ṣẹlẹ̀, tó bá jẹ́ pé o ti fún yàn kan lóyún o ti lọ àpọ̀ kò jẹ́ kí n mọ̀. Ọ̀rọ̀ yìí máa ń fa gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí ni. I know I can't do that. Ṣé inú máa fa pé àìlè rárá mi tí mo wà yìí? Babe, ó dùn mí náà náà. Ó rí tẹ o, ọjọ́ kan ṣáájọ́ kan, àṣírí àtú. Mẹ́ni. Mr. Sam. Master Sam. Everything's fine. I'm fine. Everything is fine. I'm good. It's good. I've been observing you for the past 3 days now. You don't know? I was thinking of going. It's nothing. Sherry, kò sí ọkọ àti ọkọ wà wọ́n jọ rìn ní. And I used to tell people pé solution tẹ́ ń wò yẹn kò lè ever wà kò ní surface kì í wé èso pastor. Kí la bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ pastor? Based on my own findings too. Something is wrong. I don't think anything is wrong, Abi. Láàárín ilẹ̀ àti ìlú, àjọ ìlú kò ní fún ṣe. Báwo ló sọ inú kò ń fi kíní sí ní ìkíni? Lọ́sọ̀, ṣé ìwọ pẹ́ ẹ̀rọ? Ẹ̀rọ you mean money? The only thing is, ṣe ní bẹ́ẹ̀ Master George àti Master Ade ṣe ń sọ, èmi náà lè máa pẹ̀lú ọ̀bọ̀ wọn jáwóra mi. A lè sùn kakọrí síbi kan náà. I need myself. Mr. John, thanks for the concern. I really appreciate it. But you like how much she goes spiritually. She get tó kàn ṣẹlẹ̀ mo kò gbé nature ni ó wá ó dẹ̀ máa lọ. Master Sam. Bí mo ṣe rí ni eléyìí tó ṣẹlẹ̀ yìí. It is beyond the nation. It is beyond the nation. Sincerely speaking, we need to. Yorùbá ní tá bá ti tá a máa ń tọ́ ni o. Tá bá ti kọ̀ tá a bá tọ̀, ó máa ń dẹ̀rọ̀ nídìí ni. Ṣé kó tó dẹ̀rọ̀ nídìí? Wọ́n ti tá ẹ jẹ́ ká wá tọ̀. So let's go out. Thank you so much. Ṣé mo ń ẹ ṣé gan sista mi mo really dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìyànjú tí ẹ fún mi àti bọ̀dá mi lọ́hùn. Ẹ ṣé gan mo dúpẹ́ mo kàn fẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà tí bẹ́ẹ̀ni so mo kàn yẹ kó gbogbo ìgbà tí mo bá ti ń wẹ̀yìn mo máa rí. Kí lẹ wà fúnra wa fún?
Samuel má rò bákan o má rò bákan má rò bákan. mi ò rò kò sí wàhálà. ó yẹ kó mọ̀ ó yẹ orí bó ṣe ń lọ àmọ́ fọkànbalẹ̀ ṣé orí tó bá ṣe ń bojú ẹ̀yìn báyìí èmi ló máa rí. inú mi á dùn. abúlé èmi ló máa rí. ẹjọ́ láti lè ṣètò àkàrà yẹn má wọrí fọkàn ẹ balẹ̀ Ọlọ́run á bá wa ṣe. ẹ ṣé àǹtí mi pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ ṣé gan ma. lọ́ra o yes ma. lọ́ra o. ẹ ṣé ma. owó délẹ̀ tó ń sìn kò jẹ́ tiẹ̀ nìkan mọ̀ ṣe bẹ́ẹ̀ ráyè mi lóde wọ́n ní kí ló fi bá mi tán kò ṣe fọ̀ bẹ́ẹ̀ à ń sọ fún gbà náà agídí yìí náà ni bí ẹni fóun nìkan ló máa kọ́kọ́ kàwé ìwọ̀n tí ìdẹ́fẹ́rún tẹ́lẹ̀ òun gbé lọ ó délẹ̀ tó ń sìn kò jẹ́ tiẹ̀ nìkan mọ́ sí wàhálà ṣe bá búlé à ń lọ ṣe àkànṣe búlé à ń lọ ṣàkàrà sí wàhálà. Adéjọkẹ́, àná òní kẹ́rù wá yìí. Mo ní ọmọ kẹ́rù bí. Èmi á kẹ́rù mi sí ilé. Ibi kọ́ lọ́kẹ́ kò sí. Ibi kọ́ lọ́kẹ́ kò sí kí ló dé? Ilé ọkọ ọmọ làyé ọmọ. Ẹ jọ màmí, ṣé ẹ̀yin lẹ bí mi? Èmi mo bí ọ. Ṣé ẹ fẹ́ kí n kú? Tẹ́ ẹ bá ti fẹ́ kí n kú, ẹ jẹ́ kẹ́rù mi wọlé. Àná òní kẹ́rù sí bí. Sórí afárádà lórí ilé ọkọ. Wọ́n náà ní pé ìgbà tí mo ní faradà ni mo jókòó sẹ́dẹ̀ bàbá yín àyí o. Bàbá mi ò wá láyé màmí, ó fi yín lọ́kàn balẹ̀. Adéjọkẹ́, èmi bí ẹnìkan yìí ò fún ọ̀fara mọ́. Káàbọ̀ ìjàre ọkọ mi. Ẹgbẹ́ lóde ló bá dìde pólí báàgì rẹ̀ ló di wá núlé. Ló ní bí lóun fẹ́ mọ́ gbé. Àdùnní, ọjọ́ tó wálé wa, kí ni nǹkan tó sọ? Àǹtí mi ẹ dúró. Màámi, ìyá Àdùnní, ẹjọ́ mi ló mọ̀ pé yìí. Ẹ̀mẹ́ta. Ẹjọ́ ṣé ẹ fẹ́ fojú sunkún ọmọ láyé. Ìpín yóò jẹ́ tèmi. Ẹ̀yin náà mọ̀ ìpínlẹ̀ ọkọ wọn, ọmọ kìíní, ìkejì. Ṣé káwọn náà tún wá lọ síbẹ̀ kó tó wá di ṣìnrá ẹlẹ́dàá mi kọ̀? Ẹ jẹ́ kí àǹtí mi kọ́ pẹ́rù wọlé. Ẹ wò kí mo ti ẹ̀ fẹ́ kí mo ti ẹ̀ wọlé. Àdùnní. Ó ti ẹ̀ mọ nǹkan tó wà ní oko parun lè yó oko parun lè yó. Afọ́jú ti ń ta àrà. Bí mo ò ti rí ilé ọkọ gbé. Nínú pẹ́tẹ́gbọ́n rẹ̀ náà wọlé wá. Kọ́yẹ̀jọ wá délé mo túlẹ̀ èdè mi. Àbí kò ní fa tèmi jẹ. Gbó. Ọ̀yá bí ẹ̀rù rẹ̀. Ìyá ní òṣèlú gbé. Èmi ò lọ nulẹ̀ ẹ̀. Tí Jẹ̀lílò bá dí àkàrà tán ní kó dín, mi ì ní lọ. Ọ̀dà màá bá a sọ. Màámi, ọjọ́ tí mo lọ, ṣé àmọ́ pọpọ àǹtí mi ń rùn ni? Ṣé àmọ́ pọ tí ń ṣìyàn ni? Kí ló dé sọ báyìí náà? Gbẹnu ẹ̀ sọ, èmi kí gbogbo ẹnu sọ̀rọ̀, èmi ló ń bú kì í ṣọkọ mi. Ìyá ní dàbí mo ṣe dà. Báwo wá ṣe máa bọ́kọ̀ ni? Ẹ̀yin náà tún sọ pé kí n gbẹ́nu sọ báwo lè máa bọ́kọ̀ yìí. Ẹ ṣé o. Ẹ má bínú. Ẹ káàbọ̀. Ẹ kẹ́rù yìí tẹ máa lọ. Ẹ wọlé. Ẹ má bínú mo ti dá. Oníranù lọ́kẹ́ ọ̀yàn ọ̀rùn. Ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Ẹ bá Jẹ̀lílì sọ̀rọ̀ tán pé Samuel. Ẹ bá sọ̀rọ̀. Èmi ò kó àrùn. Owó bí ọmọ kò yẹ ẹ̀sọ́. Ọmọ adípele mọ lójú ogun. Ìfòyé ẹ̀sọ́ tó bá gbọ́fà lẹ́yìn òjò ló ṣe. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Jẹ́ kí n bà sọ́nà. Ọmọ méjì. Ìwọ náà ni mo gbẹ́mi létí mo fi rera kó o tiẹ̀ mẹ́jọ ọkọ rẹ wá sùn mí rí. Dàkún. Á dàkún. I can't bear it anymore. Má bínú jọ dàkún jọ lọ kó yá kó ẹrù. Àní kó ọkọ mi. Torí tọ́lọ́run afárádà ló ní ilé ọkọ. Ṣòye kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n jẹ́ kémi lọ bá sọ̀rọ̀ ṣé bàtàrà asán ni wọ́n ní kó dín. Àbí. Kí la fà ní igi tani tí kò ṣe so ṣé wọ́n dàbí ẹ̀rí bí. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Ó máa lẹ́yìn. Ó máa lẹ́yìn. Ẹni ta ni kò ṣe tó. Ó wá padà ṣe tó. Fẹ́ mo sí ìró. Mo pariwo. Oko parun lè yó. Oko parun lè yó. Dákun ẹ̀yọ́. Wóbi tó ti ń bọ̀. Kódà kan èmi kan fẹ́ràn wọn. Kódà kan tó sí ilé wa ni wọ́n ń gbé. Dẹ́ẹ̀bà jẹ́ máìtì kí lọ wò wọ́n lé tọ́ bá wà lé tọ́ bá jẹ́ sí ilé kí fún yín ní pípa. Gbogbo àwọn
olùdá ayé ìbà rẹ o àṣẹ̀dá ayé ìbà rẹ ìbà àti yọ ọjọ́ ìbà àti wọ̀ oòrùn ẹ̀yin ìyá mi ìbà yín o olúbíkin tó kọ́kọ́ já ewé ìbà rẹ ọ̀sán ìbíkin tó kọ́kọ́ wà gbò ìbà rẹ wà dáṣe ní ìwúmọ̀ ìbà gbọ́dọ̀ wúmọ́ o ìjáde mi lónìí dọwọ́ yín ẹ dákun ẹ mọ́jọ òun mi ẹjọ́ tújú mi ṣe o ìrọ̀ iṣu sísun kì í wọ̀n bẹ́ẹ̀ o ẹjọ́ ojú mi ṣe lónìí o kí n lọ rí kí n bọ̀ rí o ọjọ́ àánú lónìí o káànú ó wá mi rí o káànú ó wá orí káànú ó wá orí káànú ó wá gbogbo àyíká àti àyídà mi rí o bẹ́ẹ̀ ni ire lójú owó rí ire ni kójú mi ó rí lónìí ojú mi ò gbọ́dọ̀ ríbi ojú àṣà ìríbi tàwòdì ìrọ̀rùn ojú mi ò gbọ́dọ̀ ríbi lónìí o kí n lọ rí kí n bọ̀ rí. ifo olókun àsọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí. ẹgbẹ́ mi adéhùn ìwọ wa ní. bàbá ẹ kú kalẹ̀. má dáa fún ọ jèrè ọ fèrè jẹ̀kọ́ dákun nbo ọtí rí sìnkú ọ̀run tó mú bọ̀. bàbá kì í ṣe ìsìnkú ọ̀run pásítọ̀ skul wà ní. lẹ́nu rẹ lọ́wọ́ mò ń kọ́ fún ọ ń pa rẹ kí ni ń ṣe ọ rí ṣé kò mọ̀ wípé sìnkú ọ̀run ní ń bọ̀ lẹ́yìn rẹ ń bọ́ ọtí rí. pásítọ̀ skul wà ní tí mo sọ pára àwọn ìyá tí mo ní mo máa mú wọn wá sọ́dọ̀ yín. ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ó máa lẹ́yìn ó máa lẹ́yìn. eléyìí ti kú ti pẹ́ ti pẹ́. yẹn ká ní kó ṣe tó. kòròfo rẹ̀ lásán níbẹ̀ lórí ìdúró bó ṣe wà. ó wá padà ṣe tó. bàbá. kò sí ohun tí wọn lè ṣe o wọn ò lè ṣe nǹkan kan o. mo mọ̀ pé ẹ̀ lè ṣiṣẹ́ yìí tí mo ṣe mú wọn wá bàbá ẹ dákun. wọn ò lè ṣe nǹkan kan ó ti dòkú ọ̀run. ọmọ Bọ́láńlé. bàbá ẹ dákun. bọ́rọ̀ bá kan òkè tó kanlẹ̀ ó níbi àgbé sí ọkàn rẹ balẹ̀. ìwọ mọ̀ bọ̀ ní mọ̀ bọ̀ ní mọ̀ bọ̀ ní. mọ̀ bọ̀ súnmọ́ yìí dúró mi lóde o. kí ló kọ rẹ. Samuel lórúkọ mi sà Samuel sà. Sàámú n tí ń bẹ lára rẹ kọjá Sàámú sọmọ pé ó ti dòkú ọ̀run bọ́ ṣe wáyé. kí ni ń wí. wèrè ń gbélé yín ọtí mọ̀ pé ó ti kú. No, I'm fine. Kò sí kọ́kọ́ tó. èmi ń bọ́ sọ̀rọ̀ ìwọ ń jà mí yàn dákun ògùn bẹ láàrin bí n bá fi nǹkan sí ọ ọ kù pátápátá fínfín ni kí ni sí ọ ní. wo ọlá ọmọ mi tó mú ọ wá lọ jẹ wá wo ọ̀rọ̀ rẹ ò gbẹ bọ́ bẹ́ẹ̀ ni ò gbé tutù nǹkan kan ṣoṣo lọ́ọ́ ṣe bàbá rẹ̀ ń kọ́. It's late now. Wọ́n ti lọ. wèrè ń gbélé ọmọ yìí ṣé adúrú òyìnbó bàǹtàbàǹtà tó sọ wọ́n ti lọ nìtúmọ̀ rẹ̀ ó mọ̀ sí o ẹ̀yìn ṣé bó mọ́jú ó rí bàbá rẹ̀. What actually happened is Ife la lọ sí wọn títà so ọdún yẹn dẹ̀ ti ṣe díẹ̀. dákun bàbá rẹ̀ ò kọ́lé ni. Wọ́n nílé ìbọ̀ ẹ mọ̀. ọ̀làjú tẹ́ ẹ ṣe títí tẹ́ ẹ fi bà gbogbo ayé jẹ́nu ńgbà bàbá rẹ̀ kọ́lé ọ̀ lè sìnkú bàbá rẹ̀ síbi bàbá rẹ̀ kọ́lé sí ó wá gbé lọ sí tẹ́ òkú bó o ló ṣe mojú òrì bàbá rẹ̀ àmẹ́yìn wo kàn mí wo mo wí fún ọ lẹ́ẹ̀kan bọ́ ọ bá fẹ́ bọ́nú tó wà yìí ọ lọ rè ṣe sàárà fún bàbá rẹ̀. Again? What's special about this Sahara of a thing? Sahara everybody, this one Sahara àtọ̀hún Sahara àṣà. wọ́n sì ló ṣe sàárà tó ní kẹ́ ẹ ṣe. fílẹ̀ o ọmọdé rẹ̀ òmẹ̀lẹ̀ ló ṣàì fojú rẹ̀ gbolẹ̀
àwọn baba ńlá kú bàbá wọn aṣọ wọn fi bò tiwọn wo bó bá kàn tó lóò ṣe sàárà ń yẹ wo o ní jọjọ kan lórí òkè pẹ̀mọ́. You need to say that, sir. I will do it. Kí ni ń wé. a máa ṣe. wá gbọ́ o oníkìlọ̀ o wọ́n sì ṣàlàyé rẹ̀ fún ẹ lẹ́kùnrẹ́rẹ́ sọrí àkàrà tó o fẹ́ gbé lọ ẹ kọ́kọ́ dá 5 sórí iná ọ kò síbi kan bẹ́ẹ̀ bá ti wá dé àkàrà ń kú pẹ́sẹ́pẹ́sẹ́ ẹ tún dá 4 míì 4 lẹ́ẹ̀dá sórí iná gbẹ̀yìn 5 àkọ́dá àti 4 àdágbẹ̀yìn. The first 5 and the last 4. ayé mi o ẹ dákun Elédùmarè ẹ mọ̀ jẹ́ àṣìṣe gba ọjọ́ àánú lónìí o kí ni sí ọ rí. ẹni 5 tó bá kọ́kọ́ fry àti 4 tó bá fry last. wọn ò dárúkọ fry fún ọ. tó ń dín ní bàbá. ọ̀dà 5 àkọ́dáhùn àti 4 àdágbẹ̀yìn ọ wà papọ̀ ọ lọ rèé ràṣàsùn ọ wà kú sí ọ gbé lọ sójú orí bàbá rẹ. Apọ̀ tá máa lọ àbí like ṣé kò só ní gángan gan lé o ní ti ní gángan gan ó dàbí ẹni wípé kinní kan ń jẹun lórí rẹ o ò mọ bí ọ wà o wá fara rẹ balẹ̀ bọ́ ọ bá ti gbé àkàrà ń dé ojú orí bàbá rẹ ọ gbé àkàrà ń sẹ́gbẹ́ kan ọ wà nà fẹ́ẹ́rẹ́fẹ́ sójú orí bàbá rẹ gbogbo àkàrà rẹ kí ni sí ọ. ó sùn síbẹ̀ mò ń wí fún ọ. grave orí bàbá sọ̀rọ̀ náà orí òkú sir it's too much for me now ẹni gbàkàrà bàbá. àwọn òkú pọ̀ bẹ́ẹ̀ ẹni gbàkàrà débẹ̀ mi ò kọ̀ máa gbé lọ ìtúní kí n sùn orí òkú lẹ́yìn. Sàámú sẹ́mi mo bà ayé rẹ jẹ́. wọ́n tún bàjẹ́ sí bàbá orí kíní lẹ́ni. wọ́n bàjẹ́ fúnra mi ni wọ́n sì fi kún fún ọ níbi tó wà mo wí fún ọ lẹ́ẹ̀kan mo náà ògùn bẹ láàrin wọ́n fi nǹkan sí ọ o kí ni sí ọ rí wọ́n fi nǹkan sí ọ kí ni sí ọ rí fara rẹ balẹ̀ o bàbá wa ti nà ọ fẹ́rẹ́fẹ́ sójú orí o ọ sùn bó o bá wa ti tají ntọ́ ọ bá rí lójú oorun rẹ wàá sọ fún mi gbọ́ ìkìlọ̀ bó o bá ti ń lọ bẹ́ẹ̀ yẹ bá kí ọ gbọ́dọ̀ dá lóhùn bó o bá tún tají lójú orí bàbá rẹ bó o bá ti ń bọ̀ ọ gbọ́dọ̀ fọhùn bó o bá dánwò ọ ya wèrè ó mọ orí lùgbẹ́ èmi mo rí bẹ́ẹ̀ fún. that's not my portion mo ò ní fẹ́ anybody sọ̀rọ̀ ẹni tí mo fẹ́ wí fún ọ nù. ẹ ṣe ẹ jẹ́ kí n lọ make arrangements wọ́n ṣe máa fry and everything tí àwọn àǹtí mi bá ti bá mi di tán láàárọ̀ yìí sìn máa gbé lọ máa wá tẹ́ tó bá jẹ́ because ọdún yẹn ti pẹ́sà máa gbé sí i kejì gbé lọ. Sàámú agbóko òru lọ́lọ́ kò sì sí bàbá ńlá ẹni tí ó tẹ̀lé o fúnra ara rẹ lọ́dà. middle of the night sir. wọn ò mọ. táwọn olóde bá yìnbọn fún mi wọn ní tí a fún kọ what about my safety sir kò save fún mi iṣẹ́ bí ikú náà lẹ́rọ mi sir. ẹ ló ṣe nǹkan tó ní kẹ́ ẹ ṣe. what are you saying? bàbá ní kí ló ti tẹ òkú táwọn òkú pọ̀. Sàámú tún gbọ́ ọkàn gbọ́dọ̀ gbé sójú òrìṣà o àfi kó wojú orí bàbá rẹ kan. that one. bọ́ ọ bá dánwò bọ́ ọ bá dánwò ọmọ Bọ́láńlé bólùkọ́ rẹ sọ̀rọ̀ ire o. ẹ ṣe tí bá ti kó bẹ́ẹ̀ sà máa bọ̀ lọ́dọ̀ yín sà. àdúrà àgbà thank you so much. ọ dàbọ̀ ẹ mọ̀ lọ ẹ dákun mo fẹ́ jáde ẹ mọ̀ ẹ dákun ẹ̀yin gba rúmọlẹ̀. ẹ má bínú o torí oorun ti pọ̀ jù bí ṣe ń rùn sínú mo mọ̀ pé yóò mọ oorun sí yín ẹ dákun ẹ má bínú ẹ̀yin ìyá mi o kí n lọ rí kí n bọ̀ rí o. ẹ̀yin àgbẹ̀ ọ̀rẹ́ mi olóko etílé èyí ò wá pọ̀ báyìí àkókò yìí ṣáá ní kí ló dé ó kó láti má bá bẹ́ẹ̀ lọ́jọ́ kún ayé yìí.
ìgbàdí ìrí kan ṣe ní kí n rárá fi ìwọ̀n balẹ̀ yìí. ó dàbí bó ṣe ṣe ìlú ọ̀dà òní lè máa fẹsẹ̀ ìgbà geography. bọ́sà ọ̀rọ̀ wà mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ pọ̀ lọ́rẹ́kẹrẹkẹ ni. mo ń bọ̀ jẹ́ sáré parí ibà ìfáfá. àní o wá ewo tún ló ní píparí ṣebí wọn náà ló ní okùn ẹ̀ tó bá dẹ̀ ṣe tán wàá dẹ̀ padà sí ibi iṣẹ́ ẹ̀. wọ́n ló lẹ́rù ẹ kò sẹ́ni tó fẹ́ bẹ̀rù. tí o sí wàhálà rẹ. o lè ro kúkò kan mi. tí o sí. wo ọ̀rọ̀ wà rẹ́kẹrẹkẹ. yéè nǹkan pọ̀. ọ̀rọ̀ wà ńlẹ̀ o. ẹ ká sàn o ẹ ká sàn. ẹ kú rìn. Master, ọ̀dà àdúgbò. Ẹ káàbọ̀. Ẹ kò sí. Ṣọ́kò òjé po. Ẹ̀gúnjẹ́ mẹ́ta. Ẹ jọ mo fẹ́. Ẹ fẹ́ rí mi. Ṣé kò le? Kó má bàa sí. Wọ́n ti tún fẹ́ rí yí. Ẹ jẹ́ ká yẹ. Níbo lẹ tún wá ń lọ? Ṣé ilé sọ lójú mi bí ni? Mo ń bọ̀ ọ̀rẹ́ mi, mo ń bọ̀ ní sùúrù ọ̀rẹ́ mi. Ẹ ṣáà ti ṣe kíá. Mo rí i pé ọlọ́pọlọ tó pélé tí èèyàn bá dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún pẹ̀lú ọpọlọ tó pélé lọ́wọ́ yín ni mo bá wá. Ẹ jọ̀ọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe ní abúlé ọ̀dọ̀ wa ní kíákíá yìí kẹ́ẹ̀kọ́ fi ọ̀kadà yín kẹ́ẹ̀ fi gbé mi lọ. Owó ọjọ́ kan bá lọ sí àbẹ̀ bàbá mi yẹn màá gba òtẹ́ẹ̀ fún tẹ́yìn fẹ́ sùn. Ìjọba kan ti rí flashing pé ibi tẹ́ ẹ ti já mi yẹn kẹ́kọ̀ọ́ wá gbé mi lọ. Màá fún yín lówó orí. Kò lè lọ kò lè lọ kò lè lọ ọ̀rẹ́ mi ò lè lọ bẹ́ẹ̀ ni ìwọ náà kí ló dé tó wá lọ gọ̀gọ̀ òsì báyìí ó máa rìn dì ó lọ sí pápá ìwé wọn fi ṣàrànmọ́ rẹ̀ wo jẹ́ kí sọ fún ẹ ó lè lọ bẹ́ẹ̀ ni ò lè lọ sórí bọ̀dẹ̀ ẹlẹ́gbọ̀n tó wò yìí ẹlẹ́gbọ̀n àdúgbò ni àwa ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ bó ṣe máa ń ṣe ìyẹn bẹ́ẹ̀ máa bá ṣe ìgbà geography kiri nìyẹn ọ̀rẹ́ mi alápákọ́ bó ṣe lọ́njọ́ kìíní àná nìyẹn bó ṣe ṣe bí aláàánú Samaria àná ni wọ́n tún gbé dọ́ọ̀dọ̀ ẹ̀ wàhálà ìwò lè lọ ni wọ́n bá lọ bá lápákọ́ tó kálápákọ́ gbọ́kadà fáwọn afẹ́fẹ́ máa ṣiṣẹ́ yéè ọ̀rẹ́ sórí irùngbọ̀n ibi ìsẹ̀ fún yìí àkọ́kọ́ funfun náà torí ibi tó máa pẹ́ báyìí ṣọ̀ṣọ̀ báyìí lójú ẹ̀ máa yọ sí gbòòrò wo wọn sáwọ́ kan ẹ jẹ́ kí n sọ̀rọ̀ torí Ọlọ́run jẹ́ kí n kú kẹ́tọ́ síbi. ẹlẹ́gbọ̀n èmi àti parun lè yó dey play. oko parun lè yó dákun wẹ̀yìn o wo bí tó ti ń bọ̀ wẹ̀yìn o. èmi lè léṣù ṣé èmi lè léṣù lọ́gànàgàn ṣọ̀ṣọ̀ wọ́n ní sùúrọ̀ rẹ̀ dúró náà dákẹ́jẹ́ kí n fúnlé sí o ó sọ pé òní bẹ́ẹ̀ léṣù tó sọ pé ṣó sanwó alápákó odidi owó ọ̀kadà rẹ̀ kò san ó wá ṣetán ní ìṣòtútù ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ àwọn ayélujára ìwé sọ pé pẹ́pẹ́ sí o ìwọ àtòun lọ bì kan ìwọ onísọ̀rọ̀ òun onísọ̀rọ̀ wọ́n ti fẹ́ lọ fi èṣò gbowó wọ́n ti fẹ́ lọ lù ẹ́ lòkulò ee bọ́dà. odidi ọkùnrin kùnrin tó máa lé etí mọ́ ògiri gbọ́hùn táwọn èèyàn sọ. tí mi ò bá létí nǹkan ó ní jẹ ọ̀rẹ́ mi wo ló máa ń dọ̀lù ààrẹ ó ti máa ń dọ̀lù jù. ó bá ràn lọ́wọ́ wá ní. ta ló bá ràn lọ́wọ́ wá. téèyàn fẹ́ kéèyàn ní sùúrù kó ra nǹkan gidi kó má lọ kó ra China phone wọn kó ra China bí òyìnbó pariwo bí ẹ̀rọ lọ́gbìn ni. ó ní kẹ́ ẹ gbọ́ ẹ̀jẹ̀ tèmi ní kẹ́ ẹ rò ẹ má wariwo ọjà. àkàrà mẹ́sàn-án ni dẹ́yẹ símbóyè dẹ́yẹ mẹ́sàn-án. àkàrà mẹ́sàn-án ni dẹ́yẹ símbóyè dẹ́yẹ mẹ́sàn-án. mo lè ráyè alọ́rẹ̀ mi ò lè ráyè. ó wá padà ṣe tó. èmi mo yẹ fẹ́ fi nǹkan tó fẹ́ ṣe é lẹ̀ o. ẹ̀yìn yàtọ̀ sáwọn tó ń mú gàrí. olóṣì olórí burúkú má wò di wèrè rí gan lébi aláìdúró kù ṣẹṣẹ ìlànà kiri eléyìí kẹ olóṣì ẹnu ògbárùgbò ẹnu ògbákúlé ẹnu ògbámọyìn òpònúkúrá mẹ́rìnwé tí wèrè bí ewé egúre olóṣì eléyìí tó yẹ kó ti lògo wèrè àbóhùn kan eléyìí ayé wèrè ti ta ìwọ náà tí o bá ṣe kó lọpọlọ rẹ ayé mà ti ta o ìwọ náà wá sì torí owó tó tó èrè wèrè fẹ́ fún ẹ náà ẹni tí mo sọ fẹ́ kó lọ gba ọ̀kadà kò sọ owó ìwọ náà wá tí wọ́n wá pẹ́pẹ́ sí o ìwà tòun fẹ́ jáde o ibo gbogbo lè fẹ́ lọ gan-an ibo ló mọ̀ tó ń mú ẹ lọ bóyá ó fẹ́ lọ lù ẹni olórí burúkú ara òkúkú lógo tẹ́lẹ̀ ó fẹ́ pé oko ló ń gbé lójú ó fẹ́ kú sóko ní orúkọ ni o tún wá lè ro ògo kékeré tó tún kòkòrò ra máa mánéèjì ẹ ìwọ náà tún wá sọ pé pẹ́pẹ́ sí o tó bá ń lọ̀wọ́ náà fẹ́ tẹ̀lé lọ wọn ọ̀rẹ́ mi bí ó fẹ́ lọ lù ẹni ṣó mọ̀ olórí burúkú bá tí ó ṣe é ṣe ń wò mí. kí ni òye ẹ o. ó mọ̀ pé wíwá ìrànlọ́wọ́ tó wá báyẹn bí òun máa ní sèfù nǹkan tó ń ṣe wọn. sèfù kí ni. torí ìmọ̀ tó fẹ́ lọ sí bẹ́ẹ̀ ní sùúrù tó mọ̀ pé ẹni tá à ń sọ yìí master ni ó dẹ̀ ní ó gba ọ̀kadà lọ́wọ́ oní ọ̀rẹ́ oní. ọ̀rẹ́ mi ló gbọ́kadà lọ́wọ́ ẹ̀ ìṣojú mi báyìí ló ṣojú mi kòrókòrò. ó wá padà ṣe tó. ẹ fún iṣẹ́ àti mi.
ṣó fẹ́ kiri yẹn lọ ni. rárá mọ́rẹ́ ni a wí fún wọn bá ń jọgbọ́. ẹni a sọ̀rọ̀ fún wọn bá jọgbọ́ kó gbọ́ wọn bá yẹn. má ṣe kọ tí ikún sọ̀rọ̀ yìí o sọ̀rọ̀ yìí o ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣó pẹ́ kí gẹ̀ẹ́sì máa ń ìtẹ́ ó ti fẹ́ kó fẹ́ wọlé ni ó ká gidi borí bíi fáànù yìí. kí ló fà ní igi tari tí kò ṣe so ṣùwọ́dọ̀ bí ẹ̀rí bí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ó máa lẹ́yìn ó máa lẹ́yìn yanni ta ni kò ṣe tó. a ṣe lálẹ́ ìyá mi. ó wá padà ṣe tó. fẹ́ mo sí o mo ń pariwo. o kò parun lè yó o kò parun lè yó dákun ẹ̀yìn o wo bí tó ti ń bọ̀ o. no kamilaya o someday mọ́rẹ́ ni a wí fún ọba jọgbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jọgbọ́ kó gbọ́ ọmọ ẹ̀yà yìí. má ṣe kọ tí ikún sọ̀rọ̀ yìí o sọ̀rọ̀ yìí o ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ o ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀. kí la fà ní igi tari tí kò ṣe so ṣùwọ́dọ̀ bí ẹ̀rí bí. àkàrà mẹ́sàn-án ni. mẹ́sàn-án. àpọ̀rọ̀ yìí lówe ó fẹ́ máa ń la ronú. ó fẹ́ máa la ronú. ọ̀rọ̀ yìí ta kọ́kọ́ náà ó kà mí láyà. ó kà mí láyà o. someday. mọ́rẹ́ ni a wí fún ọba jọgbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jọgbọ́ kó gbọ́ ọmọ ẹ̀yà yìí. má ṣe kọ tí ikún sọ̀rọ̀ yìí o sọ̀rọ̀ yìí o ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀. ó kárí ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀. okùnrin okú akitiyan ohun tó ti yẹ kó o ṣe tipẹ́tipẹ́ ló ṣe wá ṣe báyìí pẹ̀lú gbogbo ìlàkọjá tó ti fojú rí. ó ti talé ó ti tọ̀nà lọ́lá ìgbọ́ràn. ṣé o mọ̀ pé òkúta bá ti gbé wá sí tẹ́ a ti sọnù nìyẹn. ó wá fi mí síbí ò tiẹ̀ bójú wò mí rárá. eyín ni ìyá tó ń jẹ látijọ́ yìí o. àmọ́ èyí tó ṣe yìí náà dà. kò ṣẹ̀ṣẹ̀ wá rántí láti gbóúnjẹ wá fún mi pẹ̀lú gbogbo ibi tó ti pa mí. ó ti fẹ́ bí pa mí jù lọ. àwọn tó kù ní oúnjẹ wà fún mi jẹ. ọ̀rọ̀ yìí ta kọ́kọ́ náà ó kà mí láyà. ó kà mí láyà o. someday. adúrélé èmi gan ò lè dájọ́ tán. mọ́rẹ́ ni a wí fún ọba jọgbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jọgbọ́ kó gbọ́ ọmọ ẹ̀yà yìí. àfi ń gba àwọn tó má kù ṣe kọ tí ikún sọ̀rọ̀ yìí o
sọ̀rọ̀ yóò ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ o ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ kí la fà ní igi tani tí kò ṣe so ṣé wàá dàbí ẹ̀rí bí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ó máa lẹ́yìn ó máa lẹ́yìn ẹni ta ni kò ṣe tó ó wá padà ṣe tó. Gbọ́dọ̀ yẹn ní gbọ́dọ̀ lẹ́sọ̀ gbogbo ẹ̀ tí mi ṣe báyìí gẹ́lẹ́ ni mo ṣe ṣé rí gbogbo àpẹẹrẹ tí mo rí ó ti hàn pé gbogbo rẹ̀ ó ti bọ́ sọ́tún. ó kò parun lè yó ó kò parun lè yó. ọmọ pé kíwì tí wọ́n wàá ṣiṣẹ́ fún ọ àwa pèsè náà ò jẹ̀bi. ayé rẹ̀ ò jà èmi mo wí bẹ́ẹ̀ ṣé wọ́n wàá sọ̀rọ̀ fún àwa pógùn ò jẹ́ agbẹ́dọ̀ kámárì èmi ní èmi olúwa àgbàgbà mẹ́rìndínlá ànìkànjú ohun ẹ̀kọ́ alábẹ́nú àṣàṣì fọkàn rẹ balẹ̀ wo ọ́bì bàbá ìmú oṣù ọdún bíi mẹ́fà sígbà tá a wà yìí ọ́bì pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọmọ ọ́bì mojú pẹ́pẹ́ yẹ lọ bí ọmọ pẹ́pẹ́ yẹ ṣe mọ́ ń wọ́ tẹ̀lé wọn lẹ́yìn orí yọ̀dà fún ọ bọ́ mo ṣe ṣe wọ́ tẹ̀lé ẹ lẹ́yìn yọ̀dà fún ọ. ẹ ṣe bàbá mo dúpẹ́ obì yóò gbó obì yóò gbó ọmọ gidi ni ọ jèrè ọmọ dúró ewu bó ṣe dúró tó ṣe dúró tó yìí pé kò rí bàbá olúwa ṣe jésù ṣe ó ṣeun o àpáta ńlá ó ṣeun o àpáta ìgbàlà jésù ó ṣeun. kí ni ìsì ọ yìí. àjọ̀nà tí ń bẹ lẹ́yìn kò ìfọpẹ́lẹ̀ rẹ lẹ̀. wèrè gbélé yín lóòótọ́ bí bẹ́ẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ ṣé èmi là pátá. àbáwọn gba arúmọlẹ̀ ní jésù ṣé jésù ló ṣe àbí gba arúmọlẹ̀. gbogbo ẹ̀ náà ni bàbá gbogbo ẹ̀ ní bàbá mo ṣí bó ṣe ní kí n ṣe nígbà tí mo débẹ̀ báyìí mo gbé àkàrà yín bẹ́ẹ̀ ṣe sọ mo lè gbé sórí bẹ́ẹ̀rì yẹn gbogbo ohun tí mo sùn bẹ́ẹ̀ kò pé 1 minute bàbá mo ṣe rí bàbá mi nìyẹn. ọmọdé ń ṣe ọ. wọ́n bá ní èmi ò fáwọn olóúnjẹ o bí pé àwọn tó kún bẹ́ẹ̀ wọ́n jẹun àwọn ò jẹun pé wọ́n tẹ̀lé àkàrà yẹn wọ́n ṣàdúrà fún mi tí màá lajú báyìí bàbá eré tí mo sáńtẹ̀ secondary school mo ti sáré bàbá rà mí ti yá. Sàámú bàbá. bí bàbá rẹ ò bá súre fún ọ ara rẹ ò lè yá èmi fúnra ara mi ti rí para rẹ ti yá sọrí rírun tó rún gbà ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn gbárùmọ̀ ẹ̀lẹ́gbọ́n fẹjọ́ rẹ sùn mí ìsíyàn tó ń síyàn sí wọn gbà kódà mo ṣètùtù lórí ìsíyàn fáwọn gbárùmọ̀lẹ̀ n tó lọ ìwọ ti wá gbàgbé wípé àwọn àgbà ní bọ́mọdé bá kọyún àná àgbà àfitàn balẹ̀ ìtàn lórí mu ò lè họ wá jẹ́ ìsọ kínní kan fún ọ bàbá ń wí fún yín pápẹ́ ẹ̀yin alákọ̀wé ẹ mọ̀ wípé ọ̀làjú ni o ọ̀làjú ń tẹ̀ ń ṣe títí tẹ̀ fi ń bayé jẹ́ nù tí ò sì yẹ ó mọ̀ rí bẹ́ẹ̀ nígbà bàbá rẹ̀ kọ́lé tó wá gbòkú bàbá rẹ̀ lọ sí tẹ́ òkú sóye orí bẹ́ẹ̀ wọn ò ní ẹ mọ́ gbòkú bàbá yín lọ tẹ́ òkú ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣe ń ṣe wípé ẹ mọ̀ rí bàbá yín lóòrèkóòrè kẹ́ ẹ lè mọ̀ dákun ṣe ìwọ yìí jẹun. a máa ń jẹun. ó tún nígbà wọ́n wá ń jẹun ó wá ń febi pa bàbá rẹ̀. ẹ ò bàbá tó tiẹ̀ dé ìbò jẹ́ ọ̀sẹ̀ ni mo lè máa jí every week. ara rẹ di yàgò ọkọ ara rẹ balẹ̀ wáyé rẹ lónìí bàbá ní kọ́pọ̀lọpọ̀ ó ṣe sàrà àwọn olè ọgbọ́n àti jẹun wọn ń dáhùn. àkàrà 9 péré ló gba ayé rẹ lẹ́hùn ẹyọ àkàrà 9 ló gba ayé rẹ lẹ́hùn ó jẹ́ ńlá kò jẹ́ ńlá bàbá rẹ jẹ́ àbí ò jẹ́ bí ọba jẹ́ kò lè súre fún ara rẹ ò lè yá Sàámú ẹ mọ́ fọ̀làjú bayé jẹ́ o ẹ mọ́ fọ̀làjú bayé jẹ́ o
yọ̀dà fún ọ ọjẹ́ ṣe bàbá ìgbárùmọ̀lẹ̀ ẹ̀yin náà ṣe o ẹ̀yin ìgbárùmọ̀lẹ̀ ṣe mo dúpẹ́ o bẹ́ẹ̀ tí bí mo ti ń tu ẹ̀ ń bá mi tu bí mo ti ń de ẹ̀ ń bá mi de yọ̀dà fún yín ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe o ẹ̀yin ìgbárùmọ̀lẹ̀. kí kẹ́mi náà ṣe. gbẹ́gbẹ́gbẹ́